pẹ̀lú bí nǹkan ṣe rí yìí Tinubu kò lè kópa nínú àtúndì ìbò kankan nílẹ̀ wa. Peter Obi ló sọ bẹ́ẹ̀. Olùdíje fúnpò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party LP alàgbà Peter Obi ti sọ pé pẹ̀lú àfojúdá àti ìṣirò tó wà nílẹ̀ táwọn ṣe lórí ẹjọ́ tó wà ní kóòtù, ó ní tílé-ẹjọ́ bá fi da ìdìbò tó gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé nù tí wọ́n sì pàṣẹ kí àtúndì ìbò wáyé, Tinubu kò ní kópa kankan nínú irúfẹ́ àtúndì ìbò bẹ́ẹ̀ lábẹ́ òfin. Agbẹnusọ fún Obi tó tún jẹ́ alukoro ẹgbẹ́ ìpolongo ìbò Obi Dati Campaign Organization ọ̀gbẹ́ni Dìran Onífádé ló sọ̀rọ̀ yìí lákòókò tó ń dáhùn ìbéèrè tíwèé ìròyìn These Days bí. Ọkùnrin náà sọ pé kì í ṣe pé àwọn lọ́ọ̀yà Tinubu ń tọ́ ara wọn jẹ lásán, ó ní wọ́n tún gbìyànjú láti ṣe bójúbójú fáwọn ìgbìmọ̀ onídàájọ́ ẹlẹ́ni márùn-ún tí wọ́n ń gba awuyewuye tó súyọ níbi ètò ìdìbò sípò ààrẹ tó kọjá, ìyẹn Presidential Election Petition Court, èyí tí onídàájọ́ Haruna Samani ṣe alága rẹ̀. Ó ní ṣe lòun rẹ́rìn-ín ìyàngì nígbà tó ń gbọ́ ẹ̀bẹ̀ kan tí ò léwájú ikọ̀ àwọn agbẹjọ́rò Tinubu, amòfin àgbà Wọlé Ọlánìpẹ̀kún bẹ̀bẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ àsọparí atótónu wọn lọ́sẹ̀ tó kọjá pé àìbámọ̀ tí àwọn onídàájọ́ náà bá pinnu pé kí àtúndì ìbò wáyé, ó ní kí wọ́n má ṣe jẹ́ kí Peter Obi ti ẹgbẹ́ Labour Party kópa láàrin òun Tinubu ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti Àtíkù Abubakar ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní kí wọ́n jẹ́ kíkiní ọ̀hún mọ́ sí. Tinubu ní ìdí ni pé awuyewuye náà kò kan ẹni tó wà nípò kẹta, àárín ẹni tó gbégbá orókè àti ẹni tó wà nípò kejì ni òfin sọ pé kí irúfẹ́ àtúndì ìbò bẹ́ẹ̀ ti wáyé. Àmọ́ Peter Obi sọ lópin ọ̀sẹ̀ yìí pé níṣe làwọn agbẹjọ́rò Tinubu fẹ́ máa làlé àwọn adájọ́ lọ́wọ́ ni, tí wọ́n sì fẹ́ ṣì wọ́n lọ́nà láti lọ́ òfin lọ́rùn fún àǹfààní ara wọn. Ó ní tí àtúndì ìbò bá máa wáyé, àárín àwọn méjì tí ìbò wọn pọ̀ jùlọ ló máa jẹ́. Tinubu kò lè sí lára àwọn méjì ọ̀hún nítorí àwọn ẹ̀sùn tá a fi kàn án ti lágbára tó láti mú kí wọ́n yọ ọ́ dànù pé kò kúnjú òṣùwọ̀n láti lẹ̀ wá. Ẹ̀sùn ayédèrú ìwé ẹ̀rí, ẹ̀sùn lílọ́wọ́ àti jíjẹ̀bi okòòwò egbòogi olóró, ẹ̀sùn yíyan igbákejì rẹ̀ lọ́nà tí kò bá òfin mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ẹ̀sùn wọ̀nyí ti kọ́kọ́ wọ́gi lé ìtótun rẹ̀ láti kópa lákọ̀ọ́kọ́ náà. Torí ẹ̀, òun gan lórúkọ ẹ̀ kò ní sí lórí ìwé àtúndì ìbò. Gbogbo èyí táwọn lọ́ọ̀yà rẹ̀ ń ṣe yìí kò kọjá pé wọn ò fẹ́ kó kọ́kàn sókè. Bí wọ́n ṣe ń tàn án ni wọ́n ń lúgọ sẹ́yìn ìka kan fáwọn adájọ́ tìrìbùnà. Àmọ́ àwọn adájọ́ náà kì í ṣe ò pé wọn ò sì gọ̀, wọ́n rí gbogbo ẹjọ́ àti bí nǹkan ṣe lọ. Lórí bí wọ́n ṣe ní ipò kẹta ni Peter Obi wà lásìkò ìdìbò tó lọ yìí, ọkùnrin náà ní a ti ṣàlàyé bí wọ́n ṣe jí ìbò wa nípínlẹ̀ Rivers àti Benue, tí wọ́n bá yọ èyí tí wọ́n jí kúrò nínú tiwọn tí wọ́n lẹ̀ mọ́ ti Obi, ipò wọn yóò jòrò ni tí Obi yóò sì ròkè dáadáa. Ẹ jẹ́ ká wo ohun táwọn adájọ́ máa ṣe gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.